ohun tá à ń gbọ́ ṣé lóòótọ́ ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní Alhaji Oríyọmí Hamzat tó ń díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ọ̀tọ̀ ni candidate ọ̀tọ̀ ni party tí Alhaji Oríyọmí Hamzat fẹ́ ṣiṣẹ́ fún wípé ọgbọ́n òṣèlú òun ni Alhaji Oríyọmí Hamzat gan ṣe jáde wípé òun gangan lòún fẹ́ ṣe gómìnà wípé wọ́n ti ń pètèpèrò láti ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú míì ẹ gbọ́ ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bó lọ̀rọ̀ ṣe rí gan-an kí làlàyé tó wà nídìí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n mú fídíò yìí wá fún yín ohun tá a rí ohun tá a gbọ́ tá a wò yí pé ó yẹ kẹ́yìn lólùfẹ́ wa lórí ìkànnì yìí ọmọ yẹn kẹ́yìn náà gbọ́ ó yẹ kẹ́yìn náà rí kẹ́ ẹ wá jẹ́ ká jọ gbé yẹ̀ wò ọ̀rọ̀ tí arákùnrin yìí ọ̀rọ̀ tó sọ nínú fídíò yìí ẹ jẹ́ á jọ gbọ́ ẹ jẹ́ á jọ wò ó láti bẹ̀rẹ̀ títí dé parí tá a bá wá gbọ́ tán tá a bá wò ó tán kẹ́ ẹ wá jẹ́ ká mọ èrò àti ìwòye titi yín gẹ́gẹ́ bí ó bá ṣe rí lọ́dọ̀ tiyín ó yá ẹ jẹ́ á jọ gbọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lẹ́yìn Alhaji Oríyọmí Hamzat ẹ bá mi share fídíò yìí kọ́ dọ́dọ̀ wọn ẹ jẹ́ kí fídíò yìí kan Alhaji Oríyọmí lára ẹ jẹ́ kí wọ́n rí ẹ sì fọ́ọ̀sì wọn kí wọ́n wò kí wọ́n sì sọ̀rọ̀ lórí ẹ̀. èmi ò mọ̀ bí wọ́n ṣe ṣèṣirò 2+2 tí wọ́n fi rò pọ́ yẹ kó jẹ́ 22 àwọn ọ̀jọ̀gbọ́n ló yé o sẹ́rí fídíò tí mo fẹ́ play yìí ẹ̀yin ńlá káyì ẹ mọ̀ jókòó ẹ mọ̀ bá ń gbọ́pọlọ yín kalẹ̀ ẹ mọ̀ ronú lórí rẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ṣé bẹ́ẹ̀ ni ó rí tó bá wá rí bẹ́ẹ̀ kọ́ kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ Alhaji Oríyọmí Hamzat ẹ súnmọ́ bí ẹ wá ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé tòótọ́ ni tọkùnrin yìí sọ ẹ jẹ́ àjọ lọ sábàlá àríwí sí ẹ jẹ́ kálukú ọ lọ sọ èròǹgbà rẹ̀ síbẹ̀ farabalẹ̀ wo fídíò yìí dé parí à ń torí ọ̀já níta ní jà lẹ́kùlé òun àní owó fídíò yìí dé parí náà. ẹ kìlọ̀ fún Alhaji Oríyọmí Hamzat tí wọ́n jẹ́ ẹni tó fẹ́ dupò gómìnà ní abẹ́ ẹgbẹ́ Accord Party ẹ kìlọ̀ fún Alhaji Oríyọmí Hamzat o torí wípé information tí mo gbọ́ lẹ́nu àwọn kan lánàá ni wípé sẹ́nitọ́ Sàràfà ní APC ni wọ́n àwọn náà fẹ́ dupò gómìnà gbogbo ayé sì mọ̀ wípé Sàràfà ní òdìbì kankan ti lọ gbogbo ayé mọ̀ wípé sẹ́nitọ́ Sàràfà ní tí wọ́n fẹ́ fún ní ipò gómìnà ní APC tí wọ́n bá wọlé bóyá wọ́n wọlé sí yàrá wọn ni information tí mo wá gbọ́ ni wípé gbogbo ayé mọ̀ wípé àtọmọdé nípínlẹ̀ Ọ̀yọ́ àtàgbàlagbà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ wípé ọmọ lójú bàbá wa Rashidi Ládọjà ní Alhaji Oríyọmí Hamzat ẹ jọ̀ọ́ ẹ bá mi share program ẹ kọ́ dọ́dọ̀ Alhaji Oríyọmí o èmi tí mò ń campaign tí mò ń polówó Alhaji Oríyọmí èmi ò gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn o èmi ò tẹ ẹ lórí ọ̀fẹ́ láti rí Alhaji Oríyọmí Hamzat rí ìta gbọ́ ni wípé nígbà tí ìbò bá ń bọ̀ tá a bá ń dìbò lọ́wọ́ pé bàbá wa Ládọjà wọ́n pe Alhaji Oríyọmí wọ́n sọ wípé kí Alhaji Oríyọmí kí wọ́n da ìbò pọ̀ mọ́ Sàràfà Àlì pé kí wọ́n jọ da ìbò pọ̀ láti jẹ́ kí Sàràfà Àlì wọlé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ information tí mo gbé látẹnu àwọn kan nìyẹn o pé bàbá Olúbàdàn máa pe Oríyọmí Hamzat pé kó da ìbò papọ̀ mọ́ Sàràfà Àlì láti jẹ́ kó du ipò láti jẹ́ kó débi kí Sàràfà Àlì lè débi ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n á wá promise Alhaji Oríyọmí Hamzat wípé àwọn fún wọn ní nǹkan kan lókè àwọn bá ààrẹ orílẹ̀-èdè wa sọ̀rọ̀ ìyẹn President Bola Ahmed Tinubu pé kó fún Alhaji Oríyọmí ní ipò kan lókè bóyá wọ́n ti ń bá yín sọ̀rọ̀ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ Alhaji Oríyọmí àmọ́ bóyá wọn ò bá yín tí wò tí ì bá yín sọ àmọ́ wọ́n sọ pé tí wọ́n padà bá yín sọ nìyẹn wípé ká ẹ da ìbò yín papọ̀
ìbò àkọọdù kẹẹdàpọ̀ mọ́ ìbò APC tó jẹ́ ti gómìnà Sàràfàlì nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Oríyọmí tó bá ṣe pé ọ̀rọ̀ ilé ṣe o àmọ́ tọ́rọ̀ ìbárí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó wá ṣe é ajẹ́ pé yìí náà ẹ dalẹ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nù ẹ dójú tì wá nípínlẹ̀ Ọ̀yọ́ nù ẹ fẹ́ ká nígbàgbọ́ nínú yín mọ́ títí ayé nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn ẹ má da ìbò papọ̀ mọ́ ẹnì kankan mo fọlọ́run bẹ̀yìn ẹ bá mi ṣíà program yẹn kọ́dọ́dọ́ Alhaji Oríyọmí Hamzat o ìlérí tèmi ṣe láti lẹ̀ wípé tẹ́ ẹ bá dupò gómìnà pé tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́fẹ́ ṣepò gómìnà ìyá Alhaji Oríyọmí Hamzat wípé màá wà lára àwọn tí yóò polówó fún yín èmi ò dìbò rí pé màá sì wà lára àwọn tí yóò dìbò fún yín tẹ́ ẹ bá wá fẹ́ kó ìbò mi jóná tẹ́ ẹ fẹ́ kí wàhálà gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kọjá sásán tẹ́ ẹ fẹ́ kọjá pé ìgbàgbọ́ tí gbogbo wa ní lórí yín nípínlẹ̀ Ọ̀yọ́ gbẹ̀yìn ilẹ̀ lè yọ ọmọ tálákà kó òun àjàgà tá a wà àwọn ọmọ tá a lẹ́bí tá a lára gbẹ̀yìn ilẹ̀ lè tẹ́wọ́ gbà wá tẹ́ ẹ bá wá fẹ́ kí làálàá wọn já sásán ẹ má da ìbò pọ̀ mọ́ ẹnì kankan nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá da ìbò yín pọ̀ mọ́ ìbò ẹnìkan ẹ dójú tì wá nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn o a sì ní ìgbàgbọ́ kankan nínú yín mọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olólùfẹ́ Alhaji Oríyọmí Hamzat ẹ pè wọ́n níbi tí wọ́n bá ti máa gbọ́ o torí wípé ẹgbẹ́ tẹ́ ẹ ti jáde pé ẹ fẹ́ dupò gómìnà ẹgbẹ́ bàbá wa ọlọ́lá jùlọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni káyọ̀ gbogbo ayé sì mọ̀ wípé ọmọ olẹ́jẹ́ sí bàbá Olúbàdàn Sàràfàlì táwọn náà fẹ́ dupò gómìnà torí ẹ fẹ́ ẹ̀kọ́ Sàràfàlì ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì ní APC ẹ fẹ́ akọ ọ̀tẹ̀yìn lọ́rùn kọ̀tẹ̀yìn lọ́rùn gbogbo ẹ̀yin ẹgbẹ́ APC Sàràfàlì ni wọ́n fún ní tíkẹ́ẹ̀tì gómìnà ẹ̀lọ́kọ́lẹ̀ tí ọba wa rí bẹ́ẹ̀ Alhaji Oríyọmí Hamzat ẹ má da ipò yín pọ̀ mẹ́rin kankan o ìbò tá a fẹ́ dì fún yín ẹ má dà á pọ̀ mẹ́rin kankan torí wọ́n mọ̀ wípé bàbá wa Olúbàdàn ẹ lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹ má ti torí ipò kẹtẹ fẹ́ gbà lókè kẹ́ ẹ da ìbò pọ̀ mọ́ ìbò ẹnì kankan o ọ̀rọ̀ pọ̀ nínú mi tí mo fẹ́ sọ information pọ̀ tí mo fẹ́ carry along àmọ́ ẹ jẹ́ kí n sẹ́nu kùnà. mo rò pé gbogbo yín ti gbọ́ sẹ́ẹ̀rẹ́ àwa ń tiwa àwa ò ní pátì o ṣùgbọ́n àdúrà tá a máa ń gbà ní pé gbogbo ẹni tí ó wọ tí ó dórí ipò tí ó ṣèlú láǹfààní kí Elédùmarè ọba wa gbé dépò àmẹ́ni tí ó dórí ipò tí ìlú ọmọ tọwọ́ rẹ̀ bàjẹ́ tàbí tí ó nífẹ̀ẹ́ Ìbàdàn nìkan Elédùmarè kò ní jí ó débẹ̀ láṣẹ Elédùmarè ṣùgbọ́n àwọ̀ pé pẹ̀lú bí ṣe ń rí yìí èmi ọmọ ẹ̀rọ ọgbà ọkùnrin yìí o èmi ọmọ nítorí o tó fi jọ bẹ́ẹ̀ o tó fi sọ tó sọ o ṣùgbọ́n ọjọ́ tágé ọjọ́ tàgé ọfẹsẹ̀ méjèèjì jọ tágé tàgé ọ̀pọ̀lọpọ̀ náà ní sọ bẹ́ẹ̀ pé bàbá wa ọba wa àwọn ni wọ́n ní Accord Party wọ́n sì lẹ́ni ọlẹ́rù lọ́lẹ́rù ẹni ọlẹ́rù lọ́lẹ́rù Oríyọmí máa kó wá nsó Àmùsátì máa kó wá nsó lóde ẹ tètè jáde sọ̀rọ̀ o bẹ́ẹ̀ bá mọ̀ pé bí wọ́n ṣe ń sọ ẹ̀yin ṣe ń rí ẹ tètè sọ o bẹ́ẹ̀ bá wá mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ tètè sọ o ǹjọ́ méke bá depo nù wọ́n lè mọ̀ ná o ǹjọ́ méke bá dọbẹ̀ nù wọ́n lè mọ̀ bá wí o àmọ́ ǹjọ́ bá dominu ó ṣe é ṣe kọjá gbogbo ìyá rẹ̀ papọ̀ o Alhaji I love you èmi ò pé ní ìsàkọlù ní èsì PDP ṣùgbọ́n tí wọ́n bá ní sẹ́gbẹ́ ní opponent tálárí lónìí Accord Party ni ńlá sì ní lọ́wọ́ yìí náà wípé ó sì lè jẹ́ kẹgbẹ́ ó ní tí òfin ní jẹ́ pé kí wọ́n wọlé on pause that is my point torí pé whoever tó bá fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tí ọba láàgùn kò ní mọ iye ipò tí ń lọ Alhaji Oríyọmí Alhaji ẹ wo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ gbọ́n jù mí lọ ẹ̀yin ni ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀yin lọ́rọ̀ kankan lórí ẹ̀ for now I reserve my comment. ẹ má gbàgbé pé àǹfààní wà láti wá ṣe ìpolówó àti ìkéde iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì Otasansan TV kẹjẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ iṣẹ́ wo lẹ́yìn ṣe òwò owó lẹ́yìn láàyò kí ni product tẹ́ ń ṣe jáde iléeṣẹ́ yín tẹ́ fẹ́ káyé gbọ́ tẹ́ fẹ́ káyé mọ̀
tẹ́ ẹ fẹ́ kí ó jẹ́ ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé, ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀ nílé iṣẹ́ wa Otasansan Media International kí a jọ sọ̀rọ̀ papọ̀, ká bá ń fi ẹnu ajé, ẹnu owó, ẹnu láàrọ̀, ká bá ń fi polówó pọlọ́lá pọlọ́rọ̀ sí iléeṣẹ́ àti okòwò yín, kí iléeṣẹ́ àti okòwò yín kó lè di ìtẹ́wọ́gbà káàkiri àgbáláyé. Oríṣiríṣi concept ló wà ní iléeṣẹ́ wa. Eléyìí tó bá iléeṣẹ́ àti okòwò yín mu, òun náà ni a lò fún yín lẹ́yìn tá a bá ti jọ sọ̀rọ̀ papọ̀, tá a bá ti mọ tẹ́ ń ṣe. Ẹ pè wá o, a mọ̀ retí yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní iléeṣẹ́ Otasansan Media International tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀, òun náà ni 07063291779 07063291779. Òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títí wa. Ẹ ṣé o, àdúpẹ́ àmọ̀rírì yín. Bó sì jẹ́ pé ẹ fẹ́ yọjú sí wa ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Otasansan Media International. A wà ní ilé Alhaji S.O. Raji ní ìsàlẹ̀ Abiri nílùú Ìkòyí nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ni iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wa wà. Ẹ yọjú sí wa ká jọ sọ̀rọ̀ papọ̀ bí ó ṣe rọrùn. Àwọn tó ti ń darapọ̀ mọ́ wa nílé iṣẹ́ yìí wọ́n ń dúpẹ́ lẹ́yìn tí wọ́n darapọ̀ mọ́ wa torí pé wọ́n ń rí yàtọ̀ eléyìí tí ó gá yàtà nílé iṣẹ́ tí a bá wọn polówó. Àjẹpọ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa, kẹ́yìn náà rí yàtọ̀ eléyìí tí ó gbọ̀ngbọ́n nílé iṣẹ́ yín. A mọ̀ retí yín o. Thank you. God bless you. Otasansan Media àtúntìdé o. ká farere polongo iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún. ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ Otasansan Media Concept. iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media. iléeṣẹ́ wa Otasansan Media Concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín, bó ṣe straight line tàbí dialogue, bó sì jẹ́ drama, poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte. Otasansan Media Concept ní ẹ pè. a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta sánsán. ọjà wo lẹ̀ ń tà, iṣẹ́ wo lẹ̀yin ṣe, irú kéde wo lẹ fẹ́ ṣe. ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779. ibi gbogbo lọ́wọ́jà wá dé. Otasansan Media Concept níbi gbogbo nígbàkúgbà. Aliaku Agroventure Akpom ti kóre dé fáwọn àgbẹ̀ àti gbogbo aráàlú. Who say I no go hammer because I be farmer? I have sown my seed and reaping reko lere farmer. ẹ̀yin ayùwá ẹ ò gbọ́ bí no farmer no nation. iṣẹ́ àgbẹ̀ ti dókòwò. èrè níṣẹ́ àgbẹ̀. torí tèmi tiẹ̀. níléeṣẹ́ Aliaku Agroventure lábẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agropreneur ti ṣàwárí àwọn irúnmọ̀ ọ̀gbìn tó ń ṣèso yanturu tá a fi ń kéré rẹpẹtẹ. láwọn bíi kòkó, ọ̀pẹ, ata. Oh yes, Aliaku Agroventure is the best dealer in selling of cocoa and palm seed, selling of hybrid pawpaw seed, selling of pepper seed. bá a ṣe ń ta àwọn nǹkan wọ̀nyí là ń bá ní ìgbín àtúndánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè. ẹ wá ralẹ̀ oko, ẹ wá rẹ̀ ń sílẹ̀ oko. ilẹ̀ yìí lẹ́wà òkun lẹ́wà. ẹran owó yín níṣẹ́ ká bá yín dáko. ẹ ti pàṣẹ dolówó yàlú. Aliaku Agroventure. Our services include farm meat services managed by farm services, farming counseling, farm land buy and selling, farm land leasing, pest and disease management, weed control and fumigation. ó yá kílẹ̀ tó ń dúró wò. olú iléeṣẹ́ Aliaku Agroventure wà ní Total Filling Station, Owódé Total, Àpòmù, Ọ̀ṣun State. fẹ́kùrẹ́rì àlàyé ẹ pè sórí 08145833603 tàbí 0906018489 nípasẹ̀ Aliaku Agroventure Àpòmù. iṣẹ́ àgbẹ̀ dìrọ̀rùn.